nǹkan tẹ́ máa ń ṣe fún àwọn second wife nìyẹn. Mo ní ọmọ ọlọ́mọ tí ò lọ́kọ rí. Even Wunmi mi gbọ́ wípé ó lọ ṣe second wife ń bẹ̀ yẹn ni. Wunmi ọkọ ẹ̀ àkọ́kọ́ nìyẹn. Mi rò wípé Wunmi ti ní ọkọ kan rí kó tó lọ fẹ́ Segun Ogungbe. Mi ìdẹ̀ gbọ́ wípé ó ti dalé onílérú kó tó lọ fẹ́ Segun Ogungbe. This is what is happening. Nǹkan tẹ́ máa ń ṣe ni ẹ̀yin ọkùnrin tẹ́ mature, ẹ̀yin ìka ọkùnrin. Most especially tó bá ti jẹ́ ìyálé yẹn ní owó lọ́wọ́. Tó bá ti jẹ́ ìyálé yẹn ó ní owó lọ́wọ́, ó ní ọ̀dọ̀ ìyálé yẹn ní support yín wà. Thank you for the heart. Thank you. Olasunkanmi, thank you. Thank you. Tó bá ti jọ́dẹ̀, ẹ wá pa ìyàwó tì. Ẹ wá faramọ́ ìyálé. Ìyálé àwa máa, thank you very much. Ìyálé àwa máa humiliate ẹ. Ìyálé tẹ́ ẹ dẹ̀ padà lọ faramọ́. Nǹkan tẹ́ ẹ mọ̀, ìdí tí ọ̀pọ̀lọpọ̀ yín fi máa ń ráre lọ́jọ́ alẹ́ rẹ̀ o. Ìdí tó jẹ́ wípé bí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ní ìyàwó 10, bẹ́ẹ̀ bá níyàwó 20, ẹ padà ráre náà ni kò sẹ́ni tó máa dúró tì yín. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín, confirm ní apá àti wèrè. Ìwọ tó o bá ti lọ fi ọmọ ọlọ́mọ as second wife, as third wife, for the purpose láti fi correct ìyàwó ẹ, ìyálé ẹ tó náwó fún ẹ tó wá ṣègbéraga fún ẹ. Tó wá rí wípé ńgbà tó fẹ́ tó ìyálé ẹ wá change. Ọmọ ọlọ́mọ tó wá lọ fẹ́ tó love ẹ sincerely, tó fẹ́ wholeheartedly, ó wá party, ó sọ di collateral damage. Ó wá padà sọ́dọ̀ ìyálé tó náwó fún ẹ. Ìyálé dẹ̀ rèé kò fẹ́ràn ẹ mọ́, ń tẹ́ mọ̀ nìyẹn o, kò fẹ́ràn ẹ mọ́, kò lè fẹ́ dénú mọ́. Ṣùgbọ́n nítorí pé ó fẹ́ frustrate the second wife tó fẹ́, ó fẹ́ frustrate ẹ lọ. Ó fẹ́ make sure wípé òun win. Ó fẹ́ make sure wípé ẹni tó lórí láyà tó fẹ́ a second wife, ó sun ẹkún lọ ni. Àwa yìí wà padà á máa ṣe dáadáa sí ẹ. Wà wá padà sọ́dọ̀ ìyálé. Lẹ́ni tó rẹ orú ẹ sínú, kò lè dáríjì ẹ láyéláyé. Nítorí pé naturally kì í ṣe obìnrin gidi. Naturally kì í ṣe obìnrin gidi ló fi lọ wá ìyàwó kejì. Naturally kò fi ẹ́ lọ́kàn balẹ̀ ló fi lọ wá ìyàwó kejì. Ó wá rò wípé ńgbà tó ti fẹ́ ìyàwó kejì ẹ̀rù ti bà, ó ti change genuinely. Ṣèbó obìnrin ni wá. Ṣèbọ́wọ́ wa lè tépin sí. Ṣèbí agbójú yín lọ. Ṣèbí bó ti wù kí ẹ̀yin ọkùnrin dàgbà tó. Ṣèbáwa la dẹ̀jẹ̀ léyìn lórí àwa la látán tàbí yín sáyé. Ṣé ọgbọ́n ni ti yín? Gbogbo ète burúkú, ète ilé ayé, ọwọ́ àwa obìnrin ló wà, lọ confirm ẹ̀. Àwa mú, a máa ṣe dáadáa sí ẹ. Ọmọ tó nífẹ̀ẹ́, virtuous Muslim, why are you saying I should stop? Are you one of the wicked first wife? Why are you saying I should stop on my page? You leave. You leave. Are you one of the wicked yali I'm talking about? Show it, Yenny. If you don't like what I'm saying, leave my space. How can you tell me to stop? Ajambinu. Our spice of game way. Olasunkanmi, thank you very much. Our spice of game way. Ó wá pa ọmọ ọlọ́mọ tì. Ọmọ yẹn wá àìmọye ìyàwó, àìmọye second wife tó jẹ́ ojoojúmọ́ ni wọ́n sunkún. Tọ́n bá ń pè mí, wọ́n á máa gbọ́ wípé mo regret wípé mo lọ fẹ́ bọ̀bọ́ yìí. Ìgbà tí mo dẹ̀ fẹ́ bọ̀bọ́ yìí, mi ò mọ̀. Àwọn èyí mo sọ wípé mi ò ṣe ìyàwó kejì. Bàbá mi àti ìyá mi ló wá ń bẹ̀. Àwọn ẹbí ẹ̀ ló wá ń bẹ̀ mí. Àwọn kìíní àìmọye kánsẹ́lì tá a ti ṣe lórí ọ̀rọ̀ second wife. Tó jẹ́ wípé second wife fún mi ẹ ti fi sí position tó jẹ́ wípé tí ò bá rójú rere ìyálé ẹ ní fún lówó. Ẹ ti fi sí position wípé tí ìyálé ò bá sọ wípé ká ẹ lọ sùn tí ẹ ní lọ. Mo rí second wife tó pè mí tó ní àlòkù ìyálé òun lòun máa ń lò. Ọkọ ẹ̀ dẹ̀ pé rẹ̀ ní mùsùlùmí.
ọkọ ẹ̀ ń change mattress ẹ tún gbọ́ yẹn rí ọkọ ẹ̀ ń change Latif Ọ̀rẹ́dọ́lá Latifat Ọ̀rẹ́dọ́lá ṣẹ̀wà ọkọ ẹ̀ ó gbé mattress wọn ó change ẹ̀ ó ra tuntun àlòkù mattress tóun àti ìyálé lò náà lọ gbé fún ìyàwó ẹ mọ game tí ìyálé play nígbà tí ìyálé bínú tó lóun ò gbà kan fẹ́ yàwó léun mi ò mẹ́ni tó kọ́ ìyálé wọ́n wá lọ fẹ́ lady yẹn ọmọ kékeré ni wọ́n lọ fẹ́ síta mi ìwà mẹ́ni tó kọ́ ìyálé wá sí bẹ́ẹ̀ ni pé ó ti tán nínú òun yes mo rẹ́ni kó ogun ti ní most second wives are into slavery ìyálé wá ní ó ti tán nínú wọn kọ́ ìyálé ni o ó wá sọ fún ọkọ wípé kó lọ mú obìnrin yẹn wá sílé káwọn jọ máa gbé ó wá fún lady yẹn ní apartment nínú compound wọn tí wọ́n jọ ń gbé ọkọ ò lè ra nǹkan tuntun fún lady yẹn ọkọ tí ìyálé ò bá sọ wípé kí ọkọ lọ sùn tí lady yẹn ọmọ ọlọ́mọ ọmọ kékeré tó fẹ́ second wife kò ní lọ wọ́n change mattress ọkọ gbé àlòkù mattress tán lò ó gbé fún second wife wọ́n ra tuntun wọ́n change seti pálọ̀ ti ọ̀dọ̀ ìyálé wọ́n kó àlòkù wọ́n lọ kó fún second wife wọ́n ní kí second wife máa lò the funniest ni pé lady yẹn ó lóyún ọmọ kẹrin ìyálé lọ bá wípé òun bí ọmọ mẹ́ta ìwọ wá lóyún ọmọ kẹrin lọ ṣẹ́ oyún yẹn o lè bímọ jù mí lọ ilé ìbí ìlú ló bá mi ọkọ dẹ̀ lọ bá lady yẹn ó sọ fún pé kó lọ ṣẹ́ oyún yẹn tí ó bá fẹ́ rí ojú rere òun. bóyá ọkùnrin yẹn máa wà bí bóyá lady yẹn máa wà bí ó máa mọ nǹkan tí àwọn tí mò ń sọ yìí máa mọ rẹ tètè ẹsẹ ni wípé ìyálé wa lọ brainwash gbogbo àwọn alátẹnujẹ inú ẹbí àwọn àǹtí burúkú àwọn ìlò burúkú wọ́n lọ bá lady yẹn wọ́n ní kó lọ ṣẹ́ oyún mo sọ fún lady yẹn mo ní o lè ṣẹ́yún má ṣẹ́yún tó bá torí wípé o lóyún tó bá ní kó máa lọ o bọ́ kúrò nínú slavery nìyẹn o bọ́ kúrò nínú ìyà wọn nìyẹn kúrò Ọlọ́run á ṣe má ṣẹ́yún ń táwọn ọkùnrin ẹ̀yin tẹ́ máa ń sọ wípé ẹláyà polygamy máa ń ṣe nìyẹn after few months tẹ́ bá ti ṣe ìyàwó tí ìyálé ilé yín bá ti change tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ẹ máa pa ìyàwó tì ní you damage them emotionally àwa di wípé tó bá ti ń sọ̀rọ̀ ẹ ló ń jowú ẹ̀yin náà lẹ máa fẹnu sọ̀rọ̀ tó bá sọ wípé ọ̀dọ̀ ìyálé mi lẹ wà láti bí ọjọ́ mẹ́ta dọ́dọ̀ mi láti bí ọjọ́ mẹ́rin wàá máa gbọ́ ìgbà yẹn lẹ máa rántí pé ṣèbí lé ló bá ó try tó gbà ẹ́ náà lẹ́yìn ọkùnrin aláìdá yìí lẹ́yìn baby husband yìí lẹ́yìn ẹranko tẹ́ pera yín lọ́kùnrin tẹ́ fi awọ ẹranko bóra yìí ìgbà yẹn lẹ máa rántí pé ṣèbí lé ló bá ó try tó gbà ẹ́ náà tó bá rí mi láti bí ọjọ́ mẹ́ta ṣèbí ìyá lé ẹni wàá farada ni náà ẹ mọ̀ Démọ́lá Ajagun náà ọ̀rẹ́ mi bó ni ọ̀hún ìyẹn ìyàwó kọ́ ọmọ kọ́ kó o tó lọ ṣe second wife fún bì kan wò dáadáa ṣé kìí ṣe pé wọ́n fẹ́ lọ fi ẹ́ ṣe collateral damage ṣé kìí ṣe pé wọ́n lọ fẹ́ fi ẹ́ ṣe factory resetting brain obìnrin kan ọkùnrin tí ò bá ní ìbẹ̀rù Ọlọ́run baby husband tó jẹ́ òní ìyàwó ẹ̀ ló ń bọ̀ má fẹ́ wọ́n kàn lù ẹ́ wọ́n pa ẹ́ tì ní. Kúnlé Bello ṣe dádì mi ìbá yín wí àwọn ọkùnrin tí ò wúlò ni mò ń pè lẹ́ranko mi ì lè bú responsible man sir. tó o bá fi ọmọ lọ́mọ sílé as second wife tó o bá fi ọmọ lọ́mọ sílé as second wife tó o lọ fi ń wá ojú rere ìyálé ilé tó o pátì tó o ṣe déédé láàrin wọn ìkà ni ẹ́ aláìdá ni ẹ́ and you know the funniest thing you know the consolation of it a woman who is a second wife tó bá ti endure títí tára ẹ̀ ò bá gbà á fi ìwà àtìyàwó ẹ̀ sílẹ̀ most especially tó bá jẹ́ ẹni tó wà independent tó lè tọ́jú ara ẹ̀ tó bá jẹ́ obìnrin tí ò bá go digging wá sílé ẹ̀ tó bá jẹ́ pé kì í ṣe torí owó ló fi fẹ́
you understand tó jẹ́ pé kì í ṣe torí owó ẹ ló ṣe fún ẹ tó jẹ́ pé òun fún rẹ̀ tó tán ọwọ́ ẹ tó ẹnu ó mọ nǹkan tí irú àwọn second wife bẹ́ẹ̀ máa ṣe wọ́n á rárá pa yín tì wọ́n á máa wu ẹ̀yin méjèèjì níbi tí ìyà máa jẹ lára yín arara fèsì ọmọ ẹ̀ tó bá bímọ fún ẹ á máa tọ́jú ọmọ ẹ̀ tó bá jẹ́ eléyìí sí ara ẹ ò lè gbà torí a rí ara gba nǹkan sí ju ara wa lọ tó bá jẹ́ eléyìí tí ara ẹ ò lè gbà tí ò lè tèkì rádaràda tí ìwọ àtìyàwó ẹ ń ṣe tí ò lè stand the rubbish baby husband ọmọ tá ṣe a rọra kẹrù ẹ a fi ìwọ àti ìyálé ẹ sílẹ̀ ẹ tún máa kópa ó wá mọ the funniest thing tí èmi bá wà nírú position bẹ́ẹ̀ màá rọra fi yín sílẹ̀ nítorí ìyà tó fẹ́ jẹ orí ẹ ìyà tí orí ẹ fẹ́ jẹ tó tí ẹ dọ́dọ̀ mi yẹn tí mi ìbá lọ ò ní jẹ ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ second wife ìyà tí ó jẹ orí ẹ tó tí dọ́dọ̀ yín ìyà àìnífọ̀kànbalẹ̀ tó tí dọ́dọ̀ ẹ loneliness àti ìbànújẹ́ ọkàn àti àìnídùn ní tó di dọ́gbọ̀n ẹ rọra kúrò níbẹ̀ rọra fi lé ibẹ̀ lẹ̀ ìyálé ilé ẹ̀ tó bá ti rí pé o ti lọ tán á wá padà sí original ìwà ẹ̀ á wá máa jìyà ẹ̀ ìgbà yẹn lẹ máa wá rí wọn tán máa sá kiri kán bá ẹ bẹ̀ẹ́ reality á wá dawn on him wípé òun ti gbé oúnjẹ alẹ́ olóhùn fólógbò that is why you see them wọ́n níyàwó méjì wọ́n níyàwó mẹ́ta ní ọjọ́ alẹ́ kò sí anybody tó dúró pẹ̀lú wọn nítorí first wife tó fi hàn ti second and the third lílọ tó bá lọ kò ní wẹ̀yìn mọ́ kò dẹ̀ ní forgive ẹ á face àwọn ọmọ ẹ̀ ṣó wá rí first wife yẹn game tó fẹ́ play ni pé kó má sí ẹnìkan pọ̀ pẹ̀lú ẹ á wá fi ẹ́lẹ̀ lọ́jọ́ alẹ́ ìgbà yẹn ló máa rántí pé o fẹ́ yàwó léhun ìgbà yẹn ló máa rántí wípé èmi nìkan kọ́ ni mo bímọ fún bàbá yín èmi nìkan kọ́ ni ìgbà tó wà ní Ṣàngó Òde ó fẹ́ tó méjì mẹ́ta tí wọ́n ti lọ kó lọ bá wọn wá jẹ ìyà tó ò fẹ́ jẹ yẹn a máa ṣọyàn ṣèbáwọ̀ obìnrin ni àbúrú àwa nìka àwa lè ké àwa nìka àwa lè ké àwa la láì dá so Wùmí fi ọkọ ẹ̀ sílẹ̀ nítorí pé ó ti jẹ́ second wife ìwọ obìnrin bíi tiẹ̀ ṣebẹ́yìn lẹ máa ń sọ wípé ṣáàrí obìnrin tó lè máa rí ìgbádùn tó lè rí emotional stability ní ilé ọkọ kó gbẹ́rù kó lọ ẹ dá mi lóhùn ẹ wá ní ó fi Ṣẹ́gun Ògúngbè ó fi ní fèèmù tán ó lọ ṣé ẹ mọ ohun tójú ẹ rí ṣé ẹ mojú tí nǹkan tí ojú Wùmí rí ṣé Ṣẹ́gun Ògúngbè ṣó ṣe déédé ṣé Ṣẹ́gun Ògúngbè ṣó ṣe déédé láàrin ìyálé àti ìyàwó ibi làwà tí ìyálé ẹ ti ṣe birthday tí Wùmí wà ń bẹ̀ àbí kò go viral ibi kọ́ la wà tó ti pe Tinúkẹ́ tó ní ìyá òun ni àbí Wùmí jà àbí Wùmí bínú àbí Wùmí jà àbí Wùmí bínú Morenike Ogunti why didn't Ṣẹ́gun wife leave when he married just asking how can you be asking me such why does she máa ní kéèyàn kan kúrò nílé ọkọ ẹ̀ gbogbo first wife kan ló máa bínú lọ ṣé rò pé gbogbo first wife kan ló máa bínú lọ àwọn first wife kan máa wà tó jẹ́ pé wọ́n máa jókòó tí àwọn máa treat fuck up ẹni now this lady left without drama ẹ rántí yẹn o gbogbo ẹ̀yin blogger tẹ́ ẹ máa ń báyàn lórúkọ jẹ́ tó jẹ́ wípé ibi kẹ́ humiliate èèyàn lẹ́wà most of us àti ẹ̀ mọ̀ wípé Wùmí ti fi Ṣẹ́gun Ògúngbè sílẹ̀ àbámọ̀ most of us ò mọ̀ this lady left without drama kò sọ̀rọ̀ kò bà bọ̀bọ́ yẹn jẹ́ kò bà ìyálé jẹ́ kò dálé wọn rú they were still giving us the impression that they were in peace when she left tí ìbá ṣe ẹ̀yin blogger tẹ́ ẹ wá gbé síta ń sìn tẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé ó ti fi bọ̀bọ́ yẹn sílẹ̀ mélòó nínú wa wípé ó mọ̀ tó bá jẹ́ pé ó fẹ́ balẹ̀ jẹ́ ni
ká ní kó fẹ́ humiliate bọ̀bọ́ yẹn ni gbogbo wa la ti máa mọ̀. Àmọ́ now nǹkan tó dẹ̀ máa ń ṣẹ̀yìn ọkùnrin ni wípé tán bá ní kẹ́ ẹ jẹ́ ẹlẹ́ran ni àbí tán bá ní kẹ́ ẹ jẹ́ ẹlẹ́ẹ̀gún ni tán bá ní kẹ́ ẹ jẹ́ ẹlẹ́ran àbí tán bá ní kẹ́ ẹ jẹ́ ẹlẹ́ẹ̀gún ni tán bá ní kẹ́ ẹ sọnù ẹlẹ́ran díẹ̀ wà ńbẹ̀. Wunmi now left ó fẹ́ ṣòkú ìyá ẹ̀. Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín. Ẹni bá ti divorce àwa yìí ti divorce ó yé wa. Ẹni bá ti divorce tó bá ní boyfriend tó fẹ́ ṣe nǹkan ayọ̀ tí boyfriend ẹ̀ bá ń bọ̀ á sọ fún ọkọ tó fi sílẹ̀ wípé má wá o tó ò bá ti fẹ́ kí ojú ẹ̀ rí rédèrèdè. Bẹ́ẹ̀ ni ìgbà tí mo fẹ́ ṣòkú ìyá mi ò invite bàbá ọmọ mi kankan because even ga àwọn ará ilé àwọn sisters ẹ àwọn siblings ẹ tán like mi láwọn fẹ́ wá mo ní ẹ má wá because tẹ́ ẹ bá pàdé ẹni tí mò ń fẹ́ whatever tó bá ń ṣe ẹ feel ridicule ẹ feel humiliated ẹ rò pé ń pẹ́pẹ́ yín ni kò pẹ́pẹ́ yín so igigiri gogoro máa ń gún mi lójú òkèkèrè láti ń wò ẹ má wulẹ̀ wá kójú yín má bàa rí rẹ́dẹ̀rẹ́dẹ́. Tí Olúọmọ bá ń fẹ́ Wunmi kò sí bí Olúọmọ ṣe máa bá Wunmi sùn tí Segun Ogungbe ò ní mọ̀ á mọ̀. Ẹ má máa rojọ́ àbòsí ẹ má máa dájọ́ àbòsí bí ká bá ń rojọ́ ìkà kọ́ ló máa dá. Tí Segun Ogungbe bá dé party tó bá rí àwọn Olúọmọ wípé àlè ẹ ti dé a normal African man ó máa dìde. Ẹ má rojọ́ ìkà ẹ má humiliate Wunmi ẹ má humiliate Segun Ogungbe ẹ má humiliate MC Oluomo. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín. Ẹ má humiliate àwọn mẹ́tẹ̀ẹ̀ta èní kọ́ ni divorce ti ń wáyé. Tó bá dé party yẹn tó bá ti rí wípé àwọn girlfriend ìyàwó mi ti wà ńbẹ̀ ó máa lọ kò ní kì í ṣe dìdìrìn náà. Nollywood celebrity ló náà ọmọ street ló náà kí ló dé tẹ́ wá ní portrait Segun Ogungbe bẹ́ẹ̀ ni pé gbẹ̀wù dání ni bí ẹni pé ọ̀dẹ̀ ni bí ẹni wípé dìdìrìn ní. Tí òun àti Wunmi tó bá divorce ara wọn ní divorce tó yẹ pé divorce wọn divorce ọ̀tá tó jẹ́ pé tó bá rí ara wọn kan bẹ́ orí ara wọn ni kò ní lọ party ìyá Wunmi kò ní lọ bẹ̀ kó jókòó kó mú àwọn ọmọ ẹ̀ kó máa bá wọn ṣeré kò ní máa bá wọn ṣeré ẹ̀yin ọ̀tá Wunmi ọ̀tá Segun ọ̀tá ìlú MC Oluomo ẹ wá nǹkan míì sọ kò ní jókòó. But that means wípé àwọn méjèèjì wọ́n jà àjàtúká wọ́n sì ń kí ara wọn ọjà. Are you now saying ní pé ẹni wọ́n sọ Segun Ogungbe di baby sitter ẹni wọ́n wá gbé ọmọ lé lọ́wọ́ ṣé nǹkan tẹ́ ń sọ ní pé Wunmi ló ń bọ́ Segun Ogungbe báyìí? Favourable God, thank you very much. Are you now saying ní wípé Wunmi ló ń bọ́ Segun Ogungbe ní Segun Ogungbe ló ṣe máa lọ sí ọ̀dọ̀ ló ṣe máa lọ máa dọ̀bálẹ̀ fún àlè ex ẹ̀ ex tún ni o ó ti kúrò nílé ẹ o. Are you saying pé nígbà tí Wunmi ti lọ Segun Ogungbe kò rówó jẹun mọ́ kò rówó ṣayé mọ́ kò rí fíìmù ṣe mọ́ tí ẹ ti bàjẹ́ tẹ́ fi wá rò wípé ó máa gbé ọmọ lé lọ́wọ́ láti rí dínkùlẹ̀ ẹ wá ní Wàsíù páàkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bóyá ẹ jáde àbí kẹ́ má ṣàbòsí. Mo ti ṣe patí rí tí ẹni tó ń tòsí mi tó jẹ́ wípé ó náwó tí mo lọ wọ́n ẹni tó ń ṣe patí wípé ẹ má kì mí mọ́ o oní patí ló máa sọ fún lórin pé ẹ má kì mí mọ́ lágbájá mi ò ṣe ìyàwó ẹ o. Yes, instruction tó bá fún olórin Akọ́rẹdé what pẹ̀lẹ́ madam there are something you don't know you are listening to this on social media as well as there are close to ẹ mọ́ close mọ́ ẹbí wọn láti mọ àṣírí wọn mọ́
As all that are close to their family. Ẹ̀yin náà lẹ ń gbẹ́jọ́ wọn wá sórí social media. Ẹ̀yin friend enemy. Ẹ̀yin tẹ́ close mọ́ family wọn, ẹgbẹ́nu yín dákẹ́. Ẹ short ilé yín, ẹ short ẹbí yín. Madam, there are something you don't understand. Your analysis is based on social media. As us that are closer to their family for full gist. Ìkànnì yín, ẹ short gbà yín, ẹ short lé yín. Akórèdé, ẹ short lé yín. Ẹ short gbà yín. Ẹ fi ilé Segun Ogungbe lẹ̀. Ẹ̀yin náà ni ẹ̀yin oni mi ṣe entertain ọ̀rẹ́. Oni mi ṣe anybody sọ ṣọ̀rẹ́. Ẹ̀yin náà lẹ máa wá nu ilé ènìyàn tẹ́ máa wá fídíò. Ẹ̀yin náà lọ party ọ̀hún tẹ́ lọ ṣe fídíò burúkú tẹ́ lọ gbé fáwọn bloggers. Ẹ̀yin náà ni ṣé ti rí wọn. Akorede Jibos Adegoke ṣé ti rí àwọn friend enemy. Ẹ̀yin náà lẹ máa wá sí party oni party ẹ máa ṣe gbogbo fídíò tẹ́ máa edit ẹ tẹ́ máa lọ fún ẹ̀yin lẹ ń jẹ oúnjẹ wọn ẹ̀yin lẹ ń jẹ ata wọn ẹ̀yin lẹ ń jẹpo wọn ẹ̀yin náà lẹ máa ẹ̀yin náà ló ní lára tẹ́ máa jẹ́ kó wá drag wọn. Ṣé Segun Ogungbe rán yín níṣẹ́ kẹ́ ẹ bá ń drag ìyàwó òun. Ṣó ẹ ti Wunmi ló fi lọ sí party àná ẹ. Ẹ rí bí àwọn ọmọ ẹ bó ṣe ń rọ yí bó ṣe rọgbà yíká níbi party yẹn. Look at those children looking so healthy, looking so well cared for. Wọ́n jàjà túká. Ìyálé gan Tinúkẹ́ gan ò bọ́ síta kó wá bú Wunmi. Ìyálé Tinúkẹ́ ò bọ́ síta kó ní kẹ́ ẹ bá ń gbé Wunmi ṣépè. Àbí ẹ rí kó bá síta kí n ti yín ẹ̀yin tẹ́ close mọ́ family. As us are with the family. Ẹ̀yin náà lẹ́ni bí. Ẹ̀yin náà láláìdá. Kọ́lọ́ má jẹ́ ní kò tiẹ̀ sí. Ó fẹ́ bá mi ṣọ̀rẹ́, ó fẹ́ wá lé mi fún kíni iṣẹ́ nínú ilé mi. Ẹ̀yin náà ni. So, wọ́n sí Wunmi ò bá ti sọ fún Wàsíù wípé ẹ kì mí mọ́ Ṣẹ́gun. Iṣẹ́ owó Wàsíù ni Wàsíù wá ṣe. Wàsíù ò ní kì í. Mo ti fún olórí ní instruction rí. Àwọn tó máa kì ní party mi, àwọn tí ò ní dárúkọ ní party mi, ó lè máa náwó ní party mi kó má kì ẹ́. Ó lè máa náwó ní party mi. Tó bá tí mi bá fẹ́ publicity friendship èmi àti ìwọ, I have my reasons. MC wa lọ party ó kágbádá sọ́rùn. Okay, nígbà tí mo ti ẹ̀ wá wò ó tá sọ wípé MC ló ń fẹ́, mo ní Ọlọ́run ló ní kó jẹ́ pé ńgbà tí mi tí lọ́kọ ni mo ṣe òkú ìyá mi tí MC wá. Ká ní pé àsìkò yìí ni mo ṣe òkú ìyá mi tí Oluomo wá tó dẹ̀ yaṣu bó ṣe yaṣu yẹn tó dẹ̀ fún mi ní latest phone as birthday gift ngbà yẹn tó ṣe dáadáa sí mi ngbà yẹn ẹ mà ló ń bá mi sùn náà ni. Ẹ̀yin aláìda ẹ̀yin ìkà. You people are so negative. Ẹ like negativity. Ẹ like kan drag èèyàn. Ẹ like kan humiliate èèyàn. Ẹ like kan bat èèyàn jẹ́. Ẹni bá ti ń dá fún ẹni bá ti láyọ̀. Iṣẹ́ yín ni wípé kẹ́ drag ẹ kó wọ depression. Àbí ìyàtọ̀ tó wà ńbẹ̀ náà ni wípé mi ò tí marry. Thank you Abdulsalam Ibrahim. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ ńgbà yẹn ni wípé ìyàtọ̀ tó wà ńbẹ̀ náà ni wípé mi ò tí marry. Tó bá jẹ́ ìsìn ni lásìkò tí gbogbo wọn taranta wọn tó ń wá so many things láti pull me down yìí, representative yín á wà níbi party ìyá mi náà, á wà níbi party bàbá mi náà. Ó lè jẹ́ ni tó ń bá mi jẹ, ó lè jẹ́ ni tó ń bá mi mu, ó lè jẹ́ best friend mi náà ló máa cover tó máa lọ gbé fẹ́yìn bloggers tẹ́ máa fi drag mi tẹ́ máa ní MC Oluomo ń bá sùn. Ẹ jẹ́ kí wá rán yín létí o, I'm not here to defend MC Oluomo. Ẹ̀yin náà mọ̀ mi ò lọ́rẹ̀ẹ́ mi ò lọ́tà, àsìkò òṣèlú ti kọjá. Though he's my friend and I respect him because I know him. Gbogbo ilé tẹ́ sọ lórí social media yìí tẹ́ bá súnmọ́ ẹ mọ̀ wípé ìlara ni gbogbo tí àwọn wèrè wọ̀nyí ń sọ kò dẹ̀ kàn mí. Mo mọ̀ dáadáa. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa past when he was young tó ń ṣọmọ onímọ́tò tó ń ṣèjọ̀gbọ̀n, gbogbo yín náà lẹ ti Paso ṣèjọ̀gbọ̀n rí, Wàsíù ṣèjọ̀gbọ̀n rí, Saheed Òṣùpá ó ṣèjọ̀gbọ̀n rí, àgbà ti dé. Kíní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣé rí nínú gbogbo àwọn tí MC Oluomo máa fẹ́,
Wunmi ò sí lára wọn, gbogbo ẹni ni mo fi sọ. Mi sọ wípé Wunmi ò fine o, mi tọ́ọ̀kì Wunmi dànù o, mi tọ́ọ̀kì Wunmi dànù, but Wunmi ò sí lára wọn. Ṣẹ́rí, most of àwọn tí MC ń fẹ́, MC fúnra ẹ̀kọ́ ló ń dẹnu kọ wọ́n fẹ́ fẹ́ MC ni. Mo yí tí n bá screenshot gbogbo àwọn social ladies, àwọn socialites tó jẹ́ obìnrin tó wọnú DM mi Mewolaka, ọjọ́ wo ló máa lọ mú mi kí MC Oluomo tí máa ní kí ló dé. I just want to meet him personally. Tẹ́ ẹ bá mọ adúrú àwọn tó máa sọ wípé àwọn lọ rent hotel sítòsí ọ́fíìsì ẹ̀, àwọn tí ẹ fẹ́ rí, àwọn dúró 2 weeks káwọn tí ẹ rí. That is what most socialize. Wọ́n ready láti ná owó ẹ̀, wọ́n ready pé kó tí ẹ rí wọn mọ́. Pé kó tí ẹ rí wọn mọ́ MC. Gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí. Gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí. Àìmọye wọn, Mewolaka, tẹ́ bá tẹ̀ lẹ́yìn òní wá party, ṣé lè bá wa persuade MC Oluomo kó tí ẹ wá sí party wa. Just because ẹlòmíì fẹ́ mọ̀ láti forúkọ ẹ̀ gba contract, ẹlòmíì fẹ́ mọ̀ láti fi orúkọ ẹ̀ dupe èèyàn. Àbẹ́ mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ wípé tó bá president ya photo lásán tó bá ti gbé sínú ilé, wọ́n máa fi ṣe fún wọn láì lọ ni. MC ò ń ṣe boyfriend Wunmi. MC ò ní nǹkan kan ṣe pẹ̀lú Wunmi. Eléyìí tẹ fídíò tẹ caption tẹ́ ń sọ wípé MC náwó ó ń ṣe furapàpà níbi party Wunmi. Tí mo bá gbé fídíò ibi tí MC tó ti ń to chair níbi party mi, ẹ sọ wípé no, MC ni lady yìí ń fẹ́. MC Oluomo ló ń to chair tí àwọn tó kó wá, àwọn celebrities tó kó wá tó jókòó sí. Alhaji Kesh ló ń bá wa serve, ló lọ sọ́dọ̀ àwọn server. Alhaji Kesh òun ló serve wọn, kí lẹ fẹ́, kí lẹ ṣe. Bí MC ṣe máa ń yé èèyàn sí nìyẹn tó bá di bí party. Á fi gbogbo ara ṣe ẹ̀dẹ̀ rántí ní ọjọ́ ní ìgbà ìjà MC àti Ìyábọ̀ Òjó. MC sọ wípé gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ òun tóun expect kí wọ́n dúró ti òun lásìkò òṣèlú, ó ní gbogbo wọn náà wá torí opposition party tán di ọ̀tá òun. Ó ní àwọn celebrities tán wá kóra wọn jọ. Ẹ rántí pé àwọn celebrities kan kóra wọn jọ tán campaign kiri. Tí Àdùnní Adé fi ń pè wọ́n ní dirty thing, tó ń pè wọ́n ní alátẹnujẹ. Ẹ jẹ́ kí n máa pè yín wá sí kíní. Torí tí kà bá ń rojọ́, ìkà kọ́ ló máa dá. Tí kà bá ń rojọ́, ìkà kọ́ ló máa dá, kẹ́ farabalẹ̀. Ẹ rántí tí Àdùnní Adé fi ń bú wọn tó ní gbogbo campaign tán ṣe náà, tó ní 100,000 náà pín fún wọn. Ṣé rántí? Ẹgbọ́n kan tí MC fi fèsì ńgbà yẹn. Ó ní àwọn wọ̀nyí tí wọ́n dúró ti òun, tí wọ́n bá òun campaign fún Sanwó-Olú, tí wọ́n fi ilé àti ọ̀nà wọn sílẹ̀ láti ojúlé dójúlé, ìletò dé ìletò. Ó ní kò sí nǹkan tó fẹ́ ṣe láyé tóun ò ní rún ẹsẹ̀ síbẹ̀. Ó ní ọjọ́ kọ́jọ́ tí wọ́n bá ní nǹkan ayọ̀ ṣe, ó lóun máa débẹ̀. Òun ò wá ní débẹ̀ lásán, òun á rún apá, òun tó bá wẹ̀yìn òun náà rí, òun á rún ẹsẹ̀ sí. Ó ní àwọn tóun ò wá rí, òun ò ní lọ síbẹ̀. Ó ní òun ò lọ party anyhow mọ́. Ó ní ẹni tó bá wúlò fóun lòun máa wúlò fún. Ṣé ẹ ti gbàgbé ni? Ṣé ẹ ti gbàgbé ni? Wunmi is one of àwọn tó campaign fún MC. Segun Ogungbe gan wà lára wọn. Fẹ́tí Àbálógun wà lára wọn. Madam Ṣajẹ́ wà lára wọn. Kí lorúkọ Saheed Balógun wà lára wọn. Ọ̀gá Bello wà lára wọn. Ògògó wà lára wọn. Gbogbo Jídé Babs wà lára wọn. Tí wọ́n gbé iṣẹ́ MC lórí nítorí pé ó ṣe dáadáa sí wọn. Nítorí pé tí any one of them bá sick,